ọmọ yẹmi bó ti wà ọmọ olùkọ́ àtọ̀ ọ̀rọ̀ táyọ̀ lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú Jùgúnù ẹ má jẹ́ kí gbọ́dọ̀ kó níyàn máa ń wo ètò rẹ̀ máa ń kọ́ níyàn nígbọ́n ẹ jọ ẹ máa wo ètò níbẹ̀ látọ̀dọ̀ Ọlábísí ẹ máa wo bó ṣe máa jẹ́rìí ẹ̀ confirm wa mo dáàbò rẹ. adúpẹ́ pójú wa tún rọ́dún ojú wa yóò máa rọ́dún lágbára Jèhófà torí ọ̀pọ̀lájọ ṣe lọ́dún tó kọjá a ò fi yọ̀ wọ́n ṣùgbọ́n tó pé lọ́dún yìí wọn ò sí mọ́ torí náà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣojú wa ó ṣojú ẹ̀mí wa torí náà inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé Olúwa tún kà mí yẹ láti jẹ́kọ̀ọ́ nínú alààyè tó máa ṣọdún Lísàbí lọ́dún yìí mo dẹ̀ mọ̀ pé lọ́dún tó ń bọ̀ wọn ò ní ṣe lẹ́yìn ẹnìkankan nínú wa bẹ́ẹ̀ ni. màmá mi àwọn ọmọ Ẹ̀gbá wọ́n pọ̀ lẹ́yìn òru tí wọ́n tẹ̀ mọ́ nípa Lísàbí kí lẹ́yìn ní sọ fún ìjà rẹ̀. tiwa ni wípé kólúkúlùkù mọ̀ pé tí wọ́n bá ti ṣe ọdún Lísàbí gbogbo wa lájọ máa ṣe torí náà a gbọ́dọ̀ jọ túyáyá láti rí wípé ọdún Lísàbí gbogbo ọmọ Ẹ̀gbá lónìí orígun mẹ́rẹ̀ẹ̀rin Ẹ̀gbá lónìí ọdún Lísàbí torí náà kí gbogbo wa jáde láti wá máa ṣe ọdún Lísàbí eléyìí ló máa kó wa pọ̀ gẹ́gẹ́ bí ẹbí kan láti máa ṣe ọdún Lísàbí ọdọọdún dẹ̀ ni Lísàbí agbogbo àkàlà ọdọọdún ni yes ma. ọdọọdún ni Ẹ̀gbá royal sisters and brothers club ẹ bá mi ṣàdúrà fún wọn tẹ́lẹ̀ bí ìyá wọn. Gborúkọ wọn ni Ẹ̀gbá royal sisters Ẹ̀gbá ó túmọ̀ sílẹ̀ Ẹ̀gbá royal ẹ mọ̀ nǹkan tí royal jẹ́ ó dúró fún gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọba ṣẹ́dẹ̀ mọ̀ pé ọmọ ọba lọmọ tó dá sílẹ̀ princess Bọ́lá Títọ́ Ayọ̀rìndé torí náà ohun gbogbo ẹ̀ láti jẹ́ bí ọba Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́ á tún wá ṣe bẹ́ẹ̀ ni mo dẹ̀ wá gbàdúrà fún wọn wípé
àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí lágbára ọlọ́run lámọ̀dún ọmọ ẹgbẹ́ á tún pọ̀ sí i lágbára ọlọ́run ilé wọn yóò máa tò ọ̀nà wọn yóò máa tò ilé iṣẹ́ wọn yóò máa gbèrú sí i gbogbo nǹkan bá dáwọ́lé wọn á ṣoríire gbogbo nǹkan tó bá ti ṣe ọlọ́run á máa fi ìbùkún sí fún wọn torí náà Ẹ̀gbá royal sisters láti bí àti ní òkè òkun gbogbo wọn náà máa mọ̀ sí rere lọ́sìn máa mọ̀ wípé oore Lisabi á gbé gbogbo wa o Lisabi á gbé gbogbo wa torí náà mo fi àsìkò yìí kí president ẹgbẹ́ princess Bọ́lá Títọ́ Ayọ̀rìndé àti àwọn tá à ń pè ní ọmọ ẹgbẹ́ esco wípé iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ọlọ́run á túbọ̀ fi kùnkùn sí i ọlọ́run á sì jẹ́ kí ohun gbogbo ilé àtọ̀nà wọn kó máa lọ dáadáa. ẹ ṣé. ọdún yìí dùn ó lárinrin ká má parọ́ o ó dùn gidi gan ni ibi tó tiẹ̀ ti kọ́kọ́ bá yà mí lẹ́nu làwọn ẹlẹ́ṣin àwọn tó ń gẹṣin wọn kì í tó 30 tẹ́lẹ̀ lọ́dún yìí 50 ni wọ́n pẹ̀lú gbogbo ìdílé wọn tẹ́ bá ti wọ ilé pálàsì ààfin ọba Aláké gbogbo owó òsì yẹn bóyá tóbi tó àwọn ẹlẹ́ṣin wọn kún bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wá tilétilé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn èèyàn gan náà láti ìlú òyìnbó láti ìlú Nàìjíríà káàkiri èrò pọ̀ ó lárinrin ó dùn ó gómìnà wa náà wá kò bá wa ṣe rí ọdún mẹ́rin wọ́n ti pé wọ́n wálé ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo èèyàn ńláńlá ló wá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dùn ó lárinrin. Mo kí gbogbo wa kú oríire o mo kí wa kú oríire mo kí wa gidi gan ni inú mi dùn pẹ́sẹ̀ gbogbo wa pé ojú òde ní tiwọn tá ò ní yọ̀ wá lágbára Ọlọ́run àṣẹ ìṣàmọ́dún ajẹ́ tiwa àṣàmọ́dún ṣẹ̀mí ajẹ́ tiwa lágbára Ọlọ́run ẹ̀kọ́ kan ò ní pẹ̀dí nínú wa a máa lé owó a máa lé ọmọ a máa lé àlàáfíà a máa lé ọrọ̀ àwọn tó ń padà lọ ìlú òyìnbó wá dọ̀hún láyọ̀ àwa náà gbogbo ibi tá a ti wá àdélé wa láyọ̀ lágbára Ọlọ́run gúnugún kì í kú léwe a máa dàgbà àádógbò búburú kan ò ní ṣubú lù wá mo kí president wa ọmọọba Bọ́lá Títọ́ Ayọ̀rìndé ó kú oríire o oríire gidi ni fún wa lénìí mo dẹ̀ kí kábíyèsí bàbá wa Aláké Ògúnkẹ́nù the second kábíyèsí Dọ̀tun lórúkọ wọn gbogbo ìlú Ẹ̀gbá tún wá ń dọ̀tun sí abẹ́ẹ̀rí gẹrẹmẹjẹ látàyé Amósù gbogbo ẹ̀ tún ń dùn ni títí dìsìn náà gbogbo ẹ̀ ń ṣe gẹrẹmẹjẹ ni tẹ́ bá wo àwọn títì wa lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì nígbà tá Amósù wó bẹ̀ ó ń dùn wọ́n ṣùgbọ́n sọ fún wọn wípé àwọn fẹ́ kọ́ bẹ̀ lónílé gogoro ìyẹn lásán gan ó tiẹ̀ tún wá mẹ́lòmíì máa ṣìnà lé nígbà tó bá rí gbogbo ẹ̀ tó tò lọ ní gẹrẹmẹjẹ olórí òkè la máa lọ lágbára Ọlọ́run àní rẹ̀yìn.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.